يا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. Mo kí gbogbo ẹni tó join mi nírọ̀lẹ́ ẹjọ́ mi ò ní pẹ́ púpọ̀ lórí program yìí ẹjọ́ torí pé mo fẹ́ lọ ṣe program fẹ́nìkan tó ní ìdìrànlọ́wọ́ mo fẹ́ lọ ṣe program fẹ́nìkan tó ní ìdìrànlọ́wọ́ mo ṣẹ̀ṣẹ̀ ń dé Ìbàdàn báyìí ni mo wá fẹ́ lọ ṣe program fẹ́nìkan tó ní ìdìrànlọ́wọ́ but mo ní láti sáré fún wa ní feedback gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yàn lóríire. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó join wa ní ìrọ̀lẹ́ yìí. Today is on the 31st of July 2023. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹni Ọlọ́run bá kọ kádàrá pé ó rí prógrámù yìí mo fẹ́ kẹ́ bá mi share ẹ̀. Okulija al-Qur'ani wa kulija al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. Sadaqallahu al-azim. Oríire ìdùnnú ayọ̀ àlùbáríkà kó máa jẹ́ ti gbogbo wa lápapọ̀. Gbogbo ọwọ́ tó ń bá mi share program yìí ní masari ọmọ ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá ògo Ọlọ́run. Àlékún àánú Ọlọ́run kó máa bá gbogbo wa. Àlékún oríire kó máa bá gbogbo wa. Àlékún ìdùnnú kó máa bá gbogbo wa. Ntí mo ń rí iṣẹ́ Adéyẹmọ Sunday ni. Mo kí wọn ẹ káàbọ̀ tó yẹ pé àwọn náà ni o. Ọlọ́run á wọlé Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á dúró tì wá. Gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé kéèsì eléyìí tí à ń sọ ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Khalifa Òkútagidi àti Yèyé Ọ̀ṣun. Mo sọ lálẹ́ àná fún gbogbo ẹni tó bá join wa wípé ní agbára tọlọ́hun tí ó bá fi di èní sí àárọ̀ ọ̀la Tuesday a mọ̀ bí tí ọ̀rọ̀ yìí ń lọ torí ọ̀rọ̀ náà ó ṣókùnkùn sí gbogbo wa bó ṣe wá ṣókùnkùn sáwa kedere ní níwájú Ọlọ́run kò dẹ̀ sí bí rọ́bà ṣe lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ ò bá nǹkan mẹ́ta Islam ní ká jà nítorí ẹ̀ nǹkan mẹ́ta Islam la gbọ́dọ̀ fi ṣeré. Alákọ̀ọ́kọ́ ń bẹ àdínù ẹ̀sìn rẹ wọn gbọ́dọ̀ máa fi ẹnu àbùkù kan ẹ̀sìn rẹ kó má lè jà lórí ẹ̀. tó bá ń fẹnu àbùkù kan ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ jà lé lórí. Ẹlẹ́ẹ̀kejì àlàárídù ìjọmọlúàbí ènìyàn. Ìjọmọlúàbí ènìyàn wọn gbọ́dọ̀ máa fẹnu ba ìjọmọlúàbí ènìyàn jẹ́ kó wá dákẹ́ kó wá máa wòran pé wó bó bá lè fèsì padà kò sí kò sáì ṣe gbalé ẹjọ́ lọ. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ní dúkìá rẹ. Dúkìá tí èèyàn bá ní ìyẹn gbọ́dọ̀ lájúlẹ̀ ká máa bà dúkìá yàn jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa. Share al-Qur'an ó dẹ̀ ti kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Qur'an ní fasi'alu ahla dhikr in kuntum la ta'lamun. Ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ bẹ́yìn bá jẹ́ni tí ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ tẹ́yìn bá jẹ́ni tí ó mọ̀. Èyí tí ò yé wa lórí ọ̀rọ̀ fídíò tá a rí mo sọ lánàá ẹ jọ̀ọ́ gbogbo àwa tá bá máa ń comment ẹ jẹ́ á máa ṣe sùúrù dáadáa
ẹ jẹ́ á máa ṣe sùúrù dáadáa ká tó bẹ̀rẹ̀ comment. Ẹ má jà wo hatred tá a bá ní lórí ẹnìkan ká wá torí ẹ̀ ká wá la fẹ́ máa comment aburú lórí ẹni yẹn tí ó bá jẹ́ ó lè kó lórí ẹni yẹn kó padà bọ́ sórí ìwọ náà lẹ́yìn wá ọ̀la. Òkùnkùn àti ìmọ́lẹ̀ òde níjọ ṣe papọ̀. Kọ́lọ́run jọ nínú àánú ẹ̀ kí Ọlọ́run kó gbàdúrà wa. Ọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nípa allegation tí ìyá Ọ̀ṣun tó fi kan Alfa Òkútagidi wípé Alfa Òkútagidi o ara wọn ni o. Alfa Òkútagidi òun ló ń di ẹrù ẹgbẹ́ fún ìyàwó wọn. Alfa Òkútagidi òun ló ń gbẹ̀bí ọmọ wọn. Gbogbo àwọn èèyàn bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ sọ wá tọ́ sẹ́nu Alfa Òkútagidi. Ẹ sáà jẹ́ kémi àti ẹ̀ka bojú ríra wa. Tá a bá yíra wa kó wá búra pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú alukurani àbí kó búra pẹ̀lú alálẹ̀ tó ṣẹ̀dá tó tẹ̀ lọ́rin àfáà límì. Gbogbo wa náà la gbọ́. Nígbà tí Alfa Òkútagidi wá fèsì, àwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì pé ìṣesí Alfa yìí o, ìṣesí ẹ̀ ti jọ wípé dájúdájú ó máa ń pa ọ̀rọ̀ yìí torí tó bá alẹ́ jìyàn báyẹn ó yẹ kó máa búra ní, kó máa ṣépè ní, kó máa ṣoríṣiríṣi ní pé òun fi Kùránì búra ẹgbẹ́ ìbúra dẹ̀ ní. Oríṣiríṣi ẹlòmíì lè lóun fẹ́lẹ́ ẹlẹ́dàá ìyá àwọn búra, Islam ò faramọ́ gbogbo yìí. Mo fẹ́lẹ́ dá bàbá mi búra, Islam ò faramọ́ gbogbo yẹn. Islam tiwa ò faramọ́ gbogbo yẹn. Mo fẹ́lẹ́ dá ìyá mi búra, mo fẹ́lẹ́ dá bàbá mi. Kódà àwọn kan gbà pé àì fi Kùránì búra. Àwọn kan gbà pé ṣẹ̀ríà ò gbà pé ká fi Kùránì ká máa mo fi àlùkùránì búra. Àwọn kọ́kọ́ wà táwọn ò kàkún mọ́ tó já sí wípé wàláhì nǹkan ńlá dẹ̀ níwájú Ọlọ́run fẹ́ni Ọlọ́run bá ní ó gbẹ́sìn yé. Sórí wàláhì tàláhì thumma billahi alladhi la ilaha illa huwa. Gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lásán ìtumọ̀ rẹ̀ ni pé wàláhì mo fọlọ́run búra, tàláhì àní mo fọlọ́run búra, thumma billahi àníṣe mo tún fọlọ́run búra alladhi la ilaha illa huwa, ọba tí ò sí ẹlòmíì àfọ̀hún. Wàláhì yẹn di kọ́mọ́ kìíní general kìíní lẹ́nu àwa nísìnyí. Wàláhì ọmọ gbàgbé ẹ̀ wàláhì ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan ńlá ni àbí kò ní Rabbil Kaaba, bí Rabbil Kaaba, mo fi ọba tó ní Kaaba búra. Ọlọ́run lèyàn fi búra, Ọlọ́run lèyàn fi búra. Àìfògùn búra, àìfòsù èṣù búra, Ọlọ́run lèyàn fi búra. Tí a bá fọlọ́run búra tó bá wá já sí wípé ó wá rò kó ń fi búra lórí eré àbó ń fi búra lórí kíní lásán, summa billahi alladhi la ilaha illa huwa, bí ó jà láàárọ̀ yóò jà lọ́sàn àbí kó jà lọ́jọ́ alẹ́. Díẹ̀ nígbà tán ní káfá kò fi Kùránì búra, àwọn yẹn wá ń kọ́mẹ́ǹtì ẹ̀rí káfá yóò ṣe bọ́ta kó fi Kùránì búra kó wá ṣe kíní kan. Àfá wa pèdè kan lánàá. Àfá yẹn sọ wípé àwọn tó ju àwọn ló bá wọn dá sí. Kọ́rọ̀ má gùn torí mi ò ní pẹ́. Lẹ́yìn fídíò yìí bẹ́ẹ̀ lọ ṣe fídíò fẹ́ lòmíì tó ní ìdìrànlọ́wọ́. Láàárọ̀ yìí wọ́n ti arrest màmá Yèyé Ọ̀ṣun bí ọwọ́ àárọ̀ sá ọwọ́ ọ̀sán bí aago 12 wọ́n arrest ẹ̀ nílọrin. Commissioner of Police wọ́n dẹ̀ pé ó dẹ̀ wà ń gbà tán arrest ẹ̀ tó dé. Ìyá Ọ̀ṣun kí ló fẹ́ sọ, ó lóun ò ní sọ nǹkan kàfi tó lọ́ọ̀yà òun bá dé. Ó lóun ò ní ọ̀rọ̀ tóun ó sọ o àfi tí lọ́ọ̀yà òun bá dé o. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ní
tí èyàn bá ní kéèsì tó dá lójú dáadáa, tí wọ́n bá ní kéèsì tó dá lójú tó fi lọ́kàn balẹ̀ dáadáa, ó dìgbà tí lọ́ọ̀yà rẹ̀ bá dé kó tó sọ̀rọ̀ o. Kódà àwọn tó kó Nàìjíríà jẹ, àwọn tí wọ́n change owó, tọ́lá àwọn change owó tí wọ́n padà change owó, àwọn náà ṣe kíni lọ́la fi tí lọ́ọ̀yà wọn bá dé. Wọ́n pa àfáà kan lẹ́kọ̀ọ́ ńjọ́ ní, ọmọ kan mu gum, ó mu ìmúkùmù yó, ó dẹ̀ pa àfáà yẹn, àfáà Abdulhakeem làfáà yẹn jẹ́. Kéèsì ẹ̀ wà ní kóòtù báyìí, murder kéèsì ni, òun kan tún gba lọ́ọ̀yà. Ó ní àfi tí lọ́ọ̀yà wọn bá dé, nígbà tí lọ́ọ̀yà rẹ̀ dẹ̀ dé, ọ̀gá ọlọ́pàá play gbogbo ohun tó sọ. Lọ́ọ̀yà, wọ́n náà gbọ́ síwájú ká tó proceed. Lọ́ọ̀yà dẹ̀ wo fídíò yẹn. Lọ́ọ̀yà ní pé client mi apá lọ́ọ̀yà bá jábọ́, kí ni ká wá ṣe? Pẹ̀lú àṣẹ tọ́lọ́hun, ẹ jẹ́ kí n pe Alfa Òkútagidi wọlé sórí program, káwọn náà fẹnu ara wọn kí wọ́n sọ̀rọ̀. Níbo lọ̀rọ̀ dé? Níbo ni ìyá Ọ̀ṣun wà báyìí? Níbo ni ìyá Ọ̀ṣun wà báyìí lọ́wọ́lọ́wọ́? Níbo ni ìyá Ọ̀ṣun wà ń lọ? Níbo ni ìyá Ọ̀ṣun wà o? Níbo ni ìyá Ọ̀ṣun wà? Níbo ni ìyá Ọ̀ṣun ń lọ o? Tó Alfa, ẹ jẹ́ kí n pè wọ́n. Bismillah. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe sùúrù tẹ́lẹ̀ fẹ́ gbọ́ ìdí ọ̀rọ̀, masha Allah la quwwata illa billah. Hello, salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Bàbá mi. Alfa, Ọlọ́run sọ ilé sáré. àmì Ọlọ́run, orí prógrámù la wà báyìí o, gbogbo ayé ló ń gbọ́ wọn yẹn, sálámọ̀ sí gbogbo àwọn èèyàn. Ẹ sálámọ̀ sí gbogbo àwọn yẹn, sálámọ̀ sí wọn. Ẹ ti wọ̀ kí yóò dá. Èmi ń gbọ́ yín dáadáa sà. Ẹ sálámọ̀ sí gbogbo àwọn èèyàn. Hello. Ẹ jẹ́ kí n tún wọn pè. Kọ́ọ̀lù àbúrò mi kan ló ń disturb mi. Ẹ jẹ́ kí n pè àbúrò mi yẹn pé kó jọ kó má bínú máa pè padà. Ẹ jọ 1 minute please. Màá pè ẹ padà, Káyọ̀dé mo wà lórí program. Fún mi ní some minutes please. Yeah, inshallah bi kudratillah. Ẹ jẹ́ kí n tún Alfa pè padà. Ṣé ìyá Ọ̀ṣun àti Alfa ṣé wọ́n mọra wọn rí? Níbo ni wọ́n ti pàdé? Kí ló dà wọ́n papọ̀? Báwo náà ṣe jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ara wọn? Salamu alaikum Alfa, ẹ bá mi sálámà sí gbogbo àwọn èèyàn. Tó gbogbo ayé ń gbọ́ wọn yìí. Alfa, báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lénìí? Àṣẹ mọ̀ pé mo sọ fara yín tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ ń bọ̀ pé ọ̀rọ̀ jíìdì. Naam. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wá dé báyìí. Látàárọ̀ tá a ti wà ń bẹ̀. Tẹ́ẹ̀tì wà níbo? Àwọn náà wọ́n bá mi sọ̀rọ̀ yọ. Tá a ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tó dé, ó lóun ò lè sọ̀rọ̀ kankan àfi bí lọ́ọ̀yà wọn wà lórí ìjókòó. Okay. Àwa jókòó bá lọ́ọ̀yà rẹ̀ tó wá dé. Wọ́n wá ní kí lọ́ọ̀yà ó gbọ́ ń tó sọ, lọ́ọ̀yà wá gbọ́ látòkè délẹ̀. Ta ló sọ̀rọ̀ yìí? Ó lóun ni. Tó ọlọ́pàá wá ní kí lọ́ọ̀yà ọmọ ti sọ̀rọ̀. Ọlọ́pàá wọ́n wá rojọ́ fún lọ́ọ̀yà. Wọ́n gbà wá rojọ́ fún lọ́ọ̀yà rẹ̀. Àwọn àni kò béèrè pé bàbá Òkútagidi àná tó gbọ́rọ̀ látòrí wọn, kí làjọṣe wọn. Àwọn olè tó ń wí sí náà ni pé bàbá yìí ló gbà wọ́n lẹ́gbà tó ń ní sọ̀rọ̀ lórí ọmọ. Kí lẹ sọ sà? Hold on sà. Yèyé Ọ̀ṣun sọ wípé bàbá Òkútagidi àná ló gbà wọ́n lẹ́gbà tó ń ní sọ̀rọ̀ ọmọ. Kọ́dà ọmọ ọ̀hún gangan ń bẹ láyé báyìí. Sorry sà, ṣé nu fídíò tó ṣe tá a wò yẹn ló ti sọ ni àbí fídíò míì? Rárá, wà lọ́rọ̀ wájú àwọn ọlọ́pàá báyìí. Ọ̀rọ̀ di òun nìyẹn. Tó, mo ń gbádùn ọ̀rọ̀ yẹn máa sọ lọ o. Lẹ́yìn ìgbà náà, èmi ń kọ́ nítorí mo wà lórí ìjókòó. Ṣùgbọ́n wá dá mi mọ̀, wọ́n wá nígbà náà pé ọmọ wọn tó wí ń kọ́. Ó lóun ò mọ̀ wọn. Sorry sir.
yèyé Ọ̀ṣun ní kóhun àti yín fojú kanra wọn o nígbà tó wá rí yín. Ìgbà tó wá dé. Ọlọ́pàá wá nígbà náà pé àkọ́bí Òkútagidi kí ló pa àwọn pẹ̀lú ẹ̀pọ̀. Torí àkọ́bí Òkútagidi òun ló wà lórí ìjókòó yìí. Ẹ wá ń wò ṣe lè yè ni ọlọ́pàá wá náwó sí mi pé mẹ́ni o. Ẹ̀dùn náà change aṣọ lọ́bẹ̀ ni àbí change ojú lọ́bẹ̀. Bí bá jẹ ìpàrọ̀ aṣọ ìpàrọ̀ ojú. Mò ń gbádùn ọ̀rọ̀ yín sà. Ọwọ́ nígbà náà pé òun ò rí mi rí o lẹ́yìn bó bá ti pàdé. Kò rí yín rí. Bó lọ́wọ́ á jẹ́ tó fi wá sọ ní tó báyìí. So ibi tí ọ̀rọ̀ ti pèsè gẹ́rẹ́ lọ. Òun kọ́ ló di ẹrù ẹgbẹ́ fún ìyàwó yín ni. Ó ní ọwọ́ olóhùn ti ẹ̀ ó lè mí sàkọ́lé. Gbogbo ọbẹ̀ tó ń wọlé sọ náà ni pé ìmẹ́kọ̀ tó lóhùn ò rí mi rí. La hawla wala quwwata illa billah. Bóyá nílé Òkútagidi ọ̀dà nípa àwọn kan wá gbà kan kan ní ara ilé Òkútagidi ńlá wọn. Ọ̀dà àwọn ọmọdé ọba rí wọn. Ó ló ti pẹ́ ọ̀dà mọ́tò òun kan yọjú lè ṣe òun lè mọ̀ pé òun lè. Allahu akbar kabira. Allahu akbar. Lẹ́nu kan ṣá ó deny pé ẹ̀yin kọ́. Pátápátá olóhùn ọ̀pọ̀ mi rí. Òun ò sì mọ ìyàwó yín rí. Òun lòun sáwádọ̀ bàbá sí rẹ̀ wọn lẹ́kùn tóun bá wá kọ́dọ̀ ọmọ náà ń bẹ láyé báyìí àwọn jọ wà láti bí báyìí. Allahu akbar. Àwọn ọmọ rẹ̀ náà àwọn náà wá bá ń bẹ̀. Níbo wá ní kéèsì wá dé báyìí? Àwọn ọlọ́pàá ní káwọn ọmọ ẹ lọlé. Kóòtù ló ti lọ ìsọ̀rọ̀ lọ́la. Ó ń lọ kóòtù lọ́la. Wọ́n ní yóò lọ kóòtù wọn káwọn ọmọ ẹ lọlé. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Màá bá yín sọ̀rọ̀ padà. Tó alhamdulillahi rabbil alamin. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ rí. Mi ò ní pẹ́ púpọ̀, mo ti sọ èmi ò ní pẹ́ púpọ̀ lórí prógrámù yìí. Èmi ò ní pẹ́ púpọ̀ lórí prógrámù yìí o. Lẹ́nu kan màmá Ọlọ́sùn ti deny pé òun ò máa fọ́ àléfò Òkútagidi rí o. Òun lòun ní pírọ́blẹ́mù nígbà kan tóun lọ sọ́dọ̀ bàbá àlífà Òkútagidi àgbà nígbà tó ju ọmọ pọ́n òun. Wọ́n dẹ̀ bí Ọlọ́run fún òun dẹ̀ bímọ kódà ọmọ ìyá ń bẹ láyé nísìn. Fídíò tá a rí yìí kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ níbẹ̀ o. Fídíò eléyìí tá a rí nísìn ẹ̀yin náà wò ó. Kọ́lọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa. Ọlọ́run lọ́jọ́ ìní kó ṣàánú wa. Mo sọ lánàá irọ́ tó jọ mọ́ òótọ́ ọmọ aráyé ò ní pa á mọ́ wa. Ẹnu wa ò ní kó bá wa. Ìjọba Nàìjíríà àwa ò ṣe rí gbogbo ẹni tó bá ń kọ́mẹ̀ntì ẹ fún ní ẹ̀fọ́ àwọn kọ́mẹ̀ntétọ̀ lẹ́ o. Tó bá ti di lọ́la ẹ jẹ́ kan lọ join ẹ̀ ní kóòtù lọ́la. Kán máa jẹ lọ́ọ̀yà lórí Facebook nísìn. Jẹ́ gbọ́ ẹ má jẹ́ ajẹ́ lọ́ọ̀yà lórí Facebook. Ẹni tó ń kọ́mẹ̀ntì yẹn kó má bínú. Kí ẹni tó ń kọ́mẹ̀ntì yẹn má bínú. Má bínú jọ̀ọ́. Má bínú. Igire bá yín lórí nu. Má bínú. Tó bá ti di lọ́la wá pàdé ìyá ní court kó wá defend ẹ̀. Ìyẹn ló dáa jù. Wá pàdé ẹ̀ ní court kó wá defend ẹ̀yin ò mọ̀ yí pé ká bani lórúkọ jẹ́ ò dáa. Mo lè bú ẹ, o lè bú mi. Èébú yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́. Èébú yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́. Àbórí ọ̀tá ẹ̀ dàrú ni. Kí wọ́n náà sọ pé àbórí ọ̀tá tiẹ̀ náà dàrú ni. Àjọbúra wa nìyẹn. Àmọ́ kí n wá àlẹ́ jẹ lórí nǹkan tó ṣe. Kí n wá parọ́ nǹkan tó ṣe mọ́ ìbanilórúkọ. Àwọn èèyàn ẹ máa ń ṣe àwọn àṣùgbọ́ kan. A máa ń gbé síra wọn. Ó bú mi mo bú ẹ. Ó yàtọ̀ sí mo bà ẹ́ lórúkọ jẹ́. Àbò bà mí lórúkọ jẹ́. Kò sí ẹjọ́ abúra wa ẹni ní kóòtù. Ó bú mi mo bú ẹni. Àmọ́ wípé ni ó wá bà mí lórúkọ jẹ́. Wá sọ fúnlé ẹjọ́. Tó bá sọ fúnlé ẹjọ́ bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyá yẹn ń bẹ nínú remind báyìí kò lọ lálẹ́ yìí o. From custody àwọn ọlọ́pàá to court láàárọ̀ lánìí o.
from custody àwọn ọlọ́pàá to court láàárọ̀ lani kí lọ́ọ̀yà ẹ wá kàn á pàdé ẹ̀ ẹ̀yin lọ́ọ̀yà àtẹ̀dẹ̀ ń kọ́mẹ̀ntì náà dá ẹ̀rí pé lánàá tá a ṣe fídíò mi ò dẹ́nì kankan lẹ́bi mi ò dá àfáà lábi mi ò dá ìyá náà mi ò dá àfáà láre mi ò dá yèyé Ọ̀ṣun láre mo ní ká ṣe sùúrù kó fi dè ní òtítọ́ ti wá fojú wọn báyìí kò sẹ́nibọ̀dì ẹni tó bá tẹ̀lé program wa lánàá ẹ máa rí pé àbú anybody àdẹ̀dẹ́nì kankan láre àdẹ́nì kankan lẹ́bi a ní ká ṣe sùúrù kó fi di èní a ní tó máa fi di ìrọ̀lẹ́ ìní alẹ́ ìní máa àárọ̀ ọ̀la Tuesday a mọ̀ bí tọ́rọ̀ ń lọ gbogbo àti wa mọ̀ bí tọ́rọ̀ ń lọ ìyá Ọ̀ṣun lòun ò máa fáàrí o ó lóun tún lọ sọ́dọ̀ bàbá àfáà ní o nígbà tójú ọmọ ń pọ́n wọn bẹ́ẹ̀ lọ́hùn fún lòun fi bímọ o kódà ọmọ yẹn ń bẹ láyé ọmọ yẹn gán ń bẹ pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ti yé díẹ̀ àti túmọ̀ ẹ jọ̀ọ́ ẹjẹ́ àgbàláfíà láàyè ẹjẹ́ àgbàláfíà láàyè lójú ayé Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹlẹ́bọ wà ń bẹ àwọn ẹlẹ́bọ wà lójú ayé Ànábì dó paná wọn rẹ́ ni àwọn tó dẹjọ wà èyí tí ò kọjá ayé ẹ̀ wọ́n fi ilẹ̀ sáàyè ẹ̀ èyí tó bá ti kọjá ayé ẹ̀ náà ń kógun jà èyí tó bá kọjá ayé ẹ̀ náà ń kógun jà èyí tí ò kọjá ayé ẹ̀ ṣẹ́ra wa mùsùlùmí náà ẹjọ́ ẹja ní ìwà gidi ẹjọ́ wà lọ́wọ́ wa káàfin lè pe àwọn èèyàn sínú ẹ̀sìn wọ́n ti fẹ́ sọ wá lẹ́nu ìwà jàgídíjàgan ní ẹ̀sìn wa lé kíní kan understand kò jẹ́ mùsùlùmí kí là ń pè bẹ́ẹ̀ òun náà ni kéèyàn juwọ́ jíṣẹ́ ẹlẹ́ fún ọba tó ní ẹ̀dá kan torí tọ́lọ́hún ẹja àgbàláfíà láàyè ṣẹ́rí gbogbo ẹni tó tún kù gbogbo àwọn tó tún kù tẹ́yìn náà mọ̀ tẹ́ ń kọ́ pókù yẹn ìwé ti kàn wọ́n látọ̀dọ̀ ìjọba tí ó bá fi di ní ọ̀la ẹni tẹ́ ń sọ pókù yẹn náà tí ó bá fi di ní ọ̀la Tuesday ẹ gbọ́ details nípa tiẹ̀ náà tó ti yá bí òye ìdí ẹ̀ kọ́lọ́wọ́n lọ́jọ́ ìní kó gbàdúrà wa kó dúró tì wá kó yọ́nú sí wa ìyá Ọ̀ṣun àwa ò lè gbàdúrà kó ṣẹ̀wọ̀n àmọ́ bó bá délé ẹjọ́ wàá ṣe kíni wàá lọ ṣàtúnṣe ọ̀rọ̀ ẹnu rẹ eléyìí tí o sọ aqulu hadha astaghfirullah li tó Ọlọ́run gbogbo èyí tó bá tún kù láburú táwọn ẹni ibi bá wù kí wọ́n dì pàǹpá lórí gbogbo wa Ọlọ́run ò ní jẹ́ kò ní fún wọn lágbára lórí wa o wala hawla wala quwwata illa billahi aliyyil azim inshallah ẹ pé kí n sáré gba call hello ayi sara na mo wà lórí program ni bẹ ṣe ń pè mí yẹn mo wà lórí program ni bẹ ṣe ń pè mí yẹn mo wà lórí program ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré gba call díẹ̀ láàrin ìṣẹ́jú kan ká gba call àbí ká dẹ̀ má gba call ẹ jẹ́ gba call láàrin ìṣẹ́jú kan torí mo fẹ́ lọ ṣe fídíò fún bàbá kan tó ní ìdìrànlọ́wọ́ hello. Akaramukallah, assalamu alaikum warahmatullah. Wa alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Alhaji Lukman láti Kano sir. Alhaji Lukman, ya, mo wà lórí program ni, naam. Okay, wà live báyìí. Ya, mo wà live báyìí. Ọpẹ́ ni fọ́lọ́run wa kò rí bàbá. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Ọlọ́run ní dojú ti Islam láíláí. Alhamdulillah. Bí o ṣe dojú ta Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo ìgbà tó kú táwọn náà ló bá lò láyé kò ní dojú ti. Allahumma amin. Ẹ ṣé. Òkútagidi. Wọ́n á gbọ́ ẹ ṣé. Wọ́n bá ń bi tó lérè. Àmín Ọlọ́run. Ẹ ṣé.